ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tabagbá tabawo lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìyẹn ọ̀rọ̀ Rahman Bello tó pa ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ nílùú Ìlọrin. Mo kí wa o, mo kí àwọn ìdílé yìí pé ẹ kú ìrọ́jú. Ìdílé arábìnrin tí wọ́n pa yìí mo kí yín pé ẹ kú ìrọ́jú. Ẹ ní rírú ẹ̀ mọ́ o lágbára Ọlọ́run. Mo kí gbogbo àwa èèyàn náà, gbogbo abiyamọ ayé. Àdánwò kéré pọ̀ ó tóbi ni kò ní tọ́ sẹ́ni kọ̀ọ̀kan yín, kò ní tọ́ sí gbogbo wa. Ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ ẹ̀yin Ìlọrin, mo fẹ́ pè é ṣàkíyèsí ni o, ẹ̀yin Ìlọrin, mo fẹ́ pè é ṣàkíyèsí. Ẹ dákun ẹ má bínú, mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ yín. Mo fi ìjọkìn Ọlọ́run mo fi bẹ̀ yín Ìlọrin. Ẹ má bínú. Ọmọdé mo fi sọ, ẹ bá ń fi àgbàgbà. Ẹ máa ń kọ orin kan. Ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan. Ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínàfà. Ìlú tó jìnnà síná tó tún máa lùjẹ́nà Ìlọrin ni. Àbí ẹni ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan. Kì í ṣe ìlú fìtínà. Ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjẹ́nà. Ẹni Ìlọrin ìlú oníkùránì ni gbogbo alàgbà bẹ́ẹ̀. Ẹ dákẹ́ ohun tó ń ṣẹlẹ̀. Sẹ́rí kókó ohun tó ṣẹlẹ̀ tó ń fún wa ní ìṣòro. Òun ni pé gbogbo àwọn ọmọ Ìlọrin lọ́kùnrin wọ́n gbàgbọ́ nínú pé kùránì ìlú kùránì làwọn wà. Àwọn ọmọ Ìlọrin wọn ò fẹ́ ṣiṣẹ́. Gbogbo yín náà ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ń kéwú yẹn wọn ò fẹ́ ṣiṣẹ́. Wọ́n ti rí kákéwú kádi àfáà wọ́n ti rí gẹ́gẹ́ bí iṣẹ́. Ohun tó fún wọn sọ̀rọ̀ nìyẹn o. Òun ni tẹ́mọ́ wá ti kéwú tán nílọrin wọ́n wá sísàlẹ̀ ń bí báyìí. Wọ́n lè lọ sí Èkó, wọ́n lè dó ń bàdàn káàkiri bẹ́ẹ̀. Wọ́n pa kíyèsí yín ni táwọn ọmọ yẹn ọba kéwú ẹ jẹ́ wọn kọ́ṣẹ́ ọwọ́ náà. Ẹ jẹ́ wọn níṣẹ́. Àìfẹ́ṣẹ́ ṣe ni wọ́n ń sọ iṣẹ́ àfáà àdìṣẹ́. Tí wọ́n bá ti kéwú yẹn mẹ́rin báyìí, iṣẹ́ àfáà àti bẹ̀rẹ̀. Àwọn náà fẹ́ máa gbé bẹ́ẹ̀lì owó sọ́wọ́ wọn ò dẹ̀ fẹ́ ṣiṣẹ́. Wọ́n fẹ́ di ìlú mọ̀ọ́ká wọn ò dẹ̀ fẹ́ ṣiṣẹ́. Eléyìí ó tàbùkù Islam. Ẹ má jẹ́ àtọ̀rọ̀ àwa jẹ. Ẹ̀yin bàbá àbá tẹ́ wà nílùú Ìlọrin tẹ́ kéwú ẹ tún ṣiṣẹ́. Ẹ sì lè fi gba ti yíyẹn ẹ lè fi wásìkò tá a wà yìí. Ẹ wo Rahman Bello ẹ wo àrà tó dá. Ó sì pa ọmọ yẹn ó sì sá wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ torí Ọlọ́run. Eléyìí ó tàbùkù. Àwọn tá a jẹ́ àfáà ẹ̀yin àfáà. Òun rẹ̀ o ìgbà Rahman ṣe ohun tó ṣe yìí sì ṣe rí pé ọ̀pọ̀lọpọ̀ lè sọ̀rọ̀. Ẹ jẹ́ á gbìyànjú ẹ̀yin àfáà ẹ jẹ́ á ronú. Ẹ jẹ́ á ṣiṣẹ́. Ẹ jẹ́ ká ṣiṣẹ́. Ẹ pèpè sílànà Islam. Àwọn èèyàn ti ń sáko ń bẹ̀. Ẹ̀sìn Mùsùlùmí. Àwọn ẹ̀yin àfáà wàláhì ẹ pèpè sílànà Islam mọ́. Tẹ́ bá bọ́ sórí social media sí ẹ bẹ̀rẹ̀ sí máa ṣépè ní. Bẹ́ẹ̀ ti ń ṣépè sí àfáà kan lẹ́ẹ̀ máa ṣépè fẹ́ nìkan kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sọ pé kí ló ní téèyàn àfáà téèyàn sí Mùsùlùmí fi jẹ́ elépè báyìí. Síbẹ̀ náà àtúnronú. Ẹ wo ohun tó ṣẹlẹ̀. Rahman Bello ẹ wo bó ṣe sá ọmọ yẹn wẹ́lẹ́wẹ́lẹ́. Àfáà ẹnìkan wá jáde oníkèésí àfáà ọ̀dà sọ fún wa lọ́fà tí òfin sí àfáà òkèwú. Ó sì wá sí nìkan tí mo rí tàbí lórí social media tó gbé jáde.
ẹ̀dẹ̀ ní kì í sáfà ẹ wo àwọn fọ́tò tí mo sẹ́ndì ẹ wo mọ̀ sí yá ìyẹn bẹ́ẹ̀ ṣe rí gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ bá bímọ ẹ tọ́ àwọn ọmọ yín kó lè fún yín nísinmi ẹ̀yin òbí ẹ tọ́ àwọn ọmọ yín Ọlọ́run gbọ́ àwọn ọmọ yín tó wà ní institution wọ̀nyẹn àtàwọn tí ò sí ní institution ọkùnrin bíi mẹ́rin ní bẹ lọ́wọ́ wọn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan o sọmọ pé irú ọmọbìnrin tí wọ́n sá wẹ́lẹ́wẹ́lẹ́ yìí sì díra mọ́ nípa yìí bàbá yìí sọ pé ọkọ àfẹ́sọ́nà rẹ̀ bóyá wọ́n ní àdúgbò mìkan wọ́n náà mọ̀ sí wọ́n mọ Ramoni Bello mọ ọmọ wọn sí wọ́n mọ Ramoni Bello wọn mọ ọmọ wọn yẹn o tó bá yẹ pé àṣírí yẹn ọba tú káwọn ọlọ́pàá ẹ̀yin ọlọ́pàá kí a ṣiṣẹ́ yẹn mo gbà fún kúndòsí rèé yes bàbá ń ṣe báyìí àdùn bàbá ń ṣe báyìí àdùn ẹ kú sẹ́ wọ́n gbé jáde janto ni ẹ̀yin náà ẹ wò bó ṣe kún odidi èèyàn àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn àfáà tó jáde wọ́n ní àwọn oníjàlábí àwọn èèyàn kìíní kan wọn ò dá àwọn babaláwo àwọn kìíní kan àwọn pásọ̀ ẹ má sọ bẹ́ẹ̀ yẹn mọ́ iṣẹ́ táwọn jàlábí ń ṣe jàlábí dá o kò sí ohun tẹ́fẹ́ fi sọ pé jàlábí ò dá jàlábí ò ṣe dá ọ̀nà táwọn ọmọ yìí ń gbà ní ọ̀dà àwọn ọmọ 20 years fẹ́ dolówó ẹ mọ̀ ní àwọn ọmọ 20 years wọ́n fẹ́ dolówó ohun tó yẹ ká máa sọ òun ni pé ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀yin bàbá aláwọ̀ ẹ̀yin oníjàlábí ẹ ṣọ́ra ṣe káwọn bá rí ìbínú Ọlọ́run nígbà ọmọ 20 years bá sọ́dọ̀ yín tó ti ń pariwo owó ó fẹ́ lówó tẹwà náà ń ṣiṣẹ́ fún gbogbo nǹkan yẹn ò dáa ebe yìí náà bímọ ṣùgbọ́n àní láti bú wọn àní láti pé kó má jẹ́ làbímọ rárá o torí àwọn èèyàn kan wà lónìí bẹ́ẹ̀ gbàdúrà fún wọn dọ̀la wọn ò lè níláárí ó jẹ́ pé omi lásán lẹ́bù fún wọn tọ́nà gbóhùn dé àwọn kan wà bẹ́ẹ̀ bá tí mú ewé àtegbò kẹtọ́ pọ̀ fún wọn wọn ò lè jẹ́ èèyàn nú ayé tí ọba sáwọn jẹ́ làbímọ́ tí ọba sí àwọn babaláwo tàbí bàlá fẹ́ ṣe so ìpàdé eléyìí ẹ jẹ́ á ronú ara wa ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ burúkú fáwọn ọmọ wọ̀nyí ẹ jẹ́ á stop ẹ̀ ẹ̀yin àfáà náà lẹ gbé sí Ọlọ́run lọ́wọ́ sísí Ọlọ́run lẹ gbé lọ́wọ́ ìsá tó jẹ́ pé owó gidi ẹ máa gun mọ́tò kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ mọ́tò 30 million mọ́tò 1 billion òun lè sáfẹ́ máa gbẹ̀yìn àfáà ẹ ti lẹ gbé sí Ọlọ́run lọ́wọ́ wàláhì ẹ gbé sí Ọlọ́run lọ́wọ́ iṣẹ́ èṣù lẹ gbé lọ́wọ́ ààrẹ náà ni Ramoni Bello yìí o ọbẹ̀ ẹ̀dùn olówó òjijì kálọ́bà succeed ni abẹ́ẹ̀gá ní kò sí àfáà mọ́ gbogbo àgbáyé ni wọ́n ní youngest àfáà Ramoni Bello youngest àfáà Ramoni Bello oníyàgé yọ máa fẹ́ yín kẹ́ ẹ̀ẹ́sẹ̀ nímọ̀ yìí pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ òdìdí èèyàn nìyẹn eléyìí ń ṣe ti pẹ́ ẹ wò ibìkan tó ń jó ló ń náwó báyìí tó gbàgbára bíi búlù báyìí tó ń náwó ẹ yẹ sọ fún mi torí Ọlọ́run ẹ̀yin Ìlọrin ẹ má bínú lẹ́ẹ̀kan sí ní ìtàbùkù yín o rárá o mo pè é ṣàkíyèsí ni àmọ́ kéèké wọ̀nyí wọn ò fẹ́ kọ́ṣẹ́ mọ́ èmi ò tiẹ̀ fẹ́ kàwé ètò àṣepé Ìlọrin nìkan ní South West àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké yìí wọn ò fẹ́ kàwé mọ́ àfi kó máa wá ohun tí máa fi fóònù wọn máa tẹ̀ wọ́n máa lọ plus ẹ̀ wọ́n ṣe plus ẹ̀ yẹn ṣe mọ̀ pé èèyàn ni wọ́n máa lò gbogbo wọ̀nyí yẹn jẹ́ àṣìṣe lórí ẹ̀ yàtọ̀ sí yẹn mo fẹ́ pàkíyèsí gọ́ọ̀mẹ̀ntì gan gọ́ọ̀mẹ̀ntì mo fẹ́ pàkíyèsí yìí sí ẹ má bínú sáà wọ́n fẹ́ pàkíyèsí yìí ṣe rí àwọn olówó tí wọ́n máa ń gba security bíi pé káwọn ọlọ́pàá wọ́n fẹ́ lọ bì kankan máa lọ gba àwọn ọlọ́pàá yẹn tàbí àwọn pásítọ̀ tàbí àwọn àfáà tó máa gba àwọn ọlọ́pàá pé kó máa gáàjì àwọn
ẹ dákun restructuring ọgbọ̀dọ̀ wà lórí yẹn kódà rárá bírú Ramoni Bello yìí kálọ́ bá jẹ lọ ní owó ti dé òun ní màlọ̀gbà àwọn ọlọ́pàá tó máa gáàdì òun lọ sí sókèṣàn àbí sẹ́tì láìfù wa báyìí torí Ọlọ́run ìjọba ẹ dákun bá wa wá nǹkan ṣe sí olówó kọ́ má gáàdì wọn mọ́ àáfàá tí ń lọ bì kan ọlọ́pàá má tẹ̀lé mọ́ ṣé ọlọ́pàá tẹ̀lé ànábì wa Muhammad sallam wọ́n gáàdì ànábì ni sọ́gáàdì ànábì ni wọ́n ò gáàdì Jésù ọlọ́pàá tẹ̀lé Jésù o ọlọ́pàá tẹ̀lé ànábì wa Muhammad o rárá o àwọn tí gbogbo àwọn tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń gbọ́lọ́pàá wọn yẹn ọkàn wọn ò balẹ̀ iṣẹ́ ọwọ́ wọn ò mọ́ ìdí nìyẹn ìjọba ẹ̀yin ìjọba wa ẹ bá wa ṣe lórí ẹ̀ Senate President ẹ bá wa ṣe lórí ẹ̀ ẹ̀yin senators wa ẹ bá wa ṣe lórí ẹ̀ ẹ̀yin rep ẹ bá wa ṣe lórí ẹ̀ ẹ̀yin house ẹ bá wa ṣe lórí ẹ̀ governor wa ẹ̀yin governors ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ kọ́ lọ́pàá kó lẹ́yìn gbogbo àwọn arábí yìí òun náà jẹ́ kọ́ lọ́pàá dọ́jọ́ níyì mọ́ ẹ kọ́ lọ́pàá kó lẹ́yìn wọn apani kì í fẹ́ ká mú dà kọjá iwájú òun ni ìdí nìyẹn tí mo fi pè kíyèsí yẹn lónìí ẹ dákun Ramoni Bello ó ti pa ọmọ yẹn o mo sì mọ̀ pé ọlọ́pàá ẹ̀yin ó ṣiṣẹ́ yín dáadáa ẹ̀yin àfa ẹ̀kọ́ ni ẹ̀rọ rántí ọjọ́ kan tí wọ́n nẹ́nìkan àwọn kan ganu sí wọ́n ní wọ́n ganu sí abẹ̀ sí ṣépè òun rèé kí lẹ́ ṣe fún Bello nísìn Ramoni Bello kí lẹ́ ṣe fún ohun tí ọ̀dà olókọ méjì sa Olúfúnṣọ́ Adéjàre adéjọmọ Ògúndìran orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọwọ́ gbárí mi mú o orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi.